Ẹ̀yin èèyàn lé èwo lọ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ kú Sunday ní ẹ kú ìsinmi ẹ̀ní. Ọlọ́run á jẹ́ kó tu gbogbo wa lára o. Gist tèmi tí a mú wá, wọ́n ní àwọn ruling house ní Ilé Ifẹ̀, wọ́n ní wọ́n sọ̀rọ̀ lórí nǹkan tí àǹtí wa sọ, àǹtí wa yé wípé ọmọ òun ni Prince of the Source. Wọ́n ní wọ́n sẹ́ẹ̀tì record straight o. Wọ́n ní bí a ṣe gbọ́ wípé àwọn ruling house Ilé Ifẹ̀, ìdílé ọba, wọ́n ní wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí àǹtí wa yé sọ nípa the Prince of the Source. Wọ́n ní TADENIKAWO, Prince TADENIKAWO is the first son of bàbá wa Irin ńlá, wípé kò sí ẹni tí ó lè yí ìyẹn padà, wípé òun ni àrólé kábíyèsí lọ́kùnrin èyí tó jẹ́ pé wọ́n ti bí, wípé kò sí nǹkan tó ń jẹ́ Prince of the Source o. Nǹkan tí a gbọ́ nìyẹn tí wọ́n ní àwọn ìdílé ọba sọ, wípé kò sí nǹkan tó ń jẹ́ Prince of the Source bí a ṣe gbọ́ allegedly nìyẹn. Ẹ̀yin náà mọ̀ pé ìgbà tí àǹtí wa yé bímọ, wọ́n kọ sí orí post wọn wípé the Prince of the Source, wípé wọ́n ti bí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ọ̀rọ̀ yìí, wọ́n ní ó ṣe bákan lára Parọ́pò àti kábíyèsí, pé báwo ló ṣe máa lọ kọrú nǹkan báyìí. In fact gan gbọ́ pé Prince Adé wọ́n jáde wọ́n attack àǹtí wa lórí ọ̀rọ̀ tí wọ́n kọ sí orí social media, wípé ọmọ ọjọ́ mélòó ni wọ́n ń kọrú nǹkan báyẹn sí. Ẹ̀yin èèyàn lè torí a rí wọn lórí social media tí wọ́n gbé ikùn wọn síta tí wọ́n dẹ̀ gbé ọmọ dání. So that means pé wọ́n sọ fún wa wípé àwọn làwọn bí ọmọ yẹn gangan. I saw the video. Mi ò mọ̀ bóyá gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́, bóyá ẹ̀yin náà rí fídíò yẹn. Ṣé mọ̀ pé tẹ́lẹ̀ a gbọ́ pé surrogate mom ló gbé oyún fún wọn allegedly. Ṣùgbọ́n a rí ikùn wọn tí wọ́n gbé síta lórí social media tí wọ́n dẹ̀ gbé ọmọ dání. So she's trying to tell us something. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní Parọ́pò ní ọmọ ọjọ́ mélòó ni wọ́n bí tí wọ́n ń kọrú ọ̀rọ̀ báyẹn síta, pé kò yẹ kí wọ́n kọ irú ọ̀rọ̀ báyẹn, pé ṣé wọ́n fẹ́ dá wàhálà sílẹ̀ nínú ẹbí kábíyèsí ni. Ẹ̀yin èèyàn lé, torí ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ kí Queen Naomi kúrò nínú palace, nítorí pé wọ́n ní kábíyèsí ò sọ fáwọn wípé wọ́n fi ṣe òkú òru ni. Wọ́n ló dẹ̀ dùn Queen Naomi gan. Ṣùgbọ́n bí a ṣe gbọ́, wọ́n ní gbogbo àwọn èèyàn tó yẹ kó bẹ̀ wọ́n ló ti bẹ̀ wọ́n. Ṣùgbọ́n wọ́n ní wọ́n padà lọ sí Royal Mansion ní Lekki. Bí a ṣe gbọ́ gan, wọ́n ní kábíyèsí lọ bá wọn wípé wọ́n lọ bẹ̀ wọ́n pé kí wọ́n fi iyè dénú, pé àǹtí wa wọn ò rí sọ pàtó pé oyún ṣì wà lára àwọn, pé ọjọ́ tí wọ́n sọ fáwọn àwọn ò take it serious. Ṣùgbọ́n àwọn èèyàn ń sọ pé kábíyèsí ò lè sọ yẹn, wípé kábíyèsí máa mọ̀ nípa ẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn tí àwọn èèyàn ń sọ. Ẹ̀yin èèyàn lé, ìdùnnú wa òun ni pé kí Queen Naomi kí wọ́n bímọ lé TADENIKAWO, Ọlọ́run á dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀. A dẹ̀ gbàdúrà kí Queen Naomi kúrò ní ìdí ẹ̀rù wọn, nítorí wípé ìgbà tí kábíyèsí fẹ́ wọn, ìtú lára àti ìfọ̀kànbalẹ̀ ló wà nínú pálásì yẹn. Kò sí dààmú, kò sí wàhálà. Kábíyèsí dẹ̀ mọ̀ wípé ayọ̀, ìdùnnú, àlàáfíà ni ìgbésí ayé Queen Naomi ló bring sínú ayé àwọ̀. So ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ gist yẹn, wọ́n ní àwọn ìdílé ọba, wọ́n ní wọ́n yarí wípé ọ̀rọ̀ tí àǹtí wa sọ yẹn kàn má ever sọ̀rọ̀ ẹ̀ mọ́, wípé kò sí nǹkan tó ń jẹ́ Prince of the Source o, wípé Prince TADENIKAWO is the
first son of kábíyèsí pé kò dẹ̀ sí ẹni tí ó lè yí padà, wípé ẹni wájú kò lè padà di ẹni ẹ̀yìn, wípé òun ni àrólé ọba. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV, àtúndé. Mashola Gist TV, àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé, àgbé tuntun dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola àtúndé o, àtúndé. Mashola Gist TV, àtúndé. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Orúkọ mi ni Mashola. Yorùbá ni mo máa ń sọ lórí ìkànnì yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, àti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń ṣe advert lọ́lọ́kun òjọ̀kan lórí channel yẹn, kàn sí wa ní masholagist.tv@gmail.com. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn létí ẹ̀ bá ti subscribe, ẹ subscribe o. Kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ, wọ́n ní àwọn ìdílé ọba, wọ́n ní wọ́n jáde, wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí àǹtí wa sọ, the prince of the source. Wọ́n ní kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o. Wọ́n ní TADENIKAWO ò ní àrólé kábíyèsí. Wọ́n ní ẹni iwájú kò ní padà lọ sí ẹ̀yìn láíláí, wípé kò sí ẹni tó lè yí ìyẹn padà, wípé kábíyèsí nífẹ̀ẹ́ ọmọ wọn dénúdénú, wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ìyàwó wọn dénúdénú. Wọ́n ní ọ̀rọ̀ tí àǹtí wa sọ yẹn, wọ́n ní kán má sọrú ẹ̀ mọ́. Ẹ̀yin èèyàn lè ṣe mọ̀ pé àti ìgbà tí àǹtí wa tó ti bí ọmọ, gbogbo wa la bá wọn yọ̀ o, wọ́n kú ewu ọmọ o. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n tẹ̀ sí orí social media, wọ́n ní ó dá wàhálà díẹ̀ sílẹ̀ nítorí pé ọ̀rọ̀ yẹn ó ní agbára. Ṣùgbọ́n nǹkan tí ó ń ṣẹlẹ̀ ó ní wípé kábíyèsí wọ́n bẹ Queen Naomi pé kí Queen Naomi má bínú. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ wípé kábíyèsí mọ̀ nípa ọ̀rọ̀ yẹn, wípé wọn kò fẹ́ sọ ni. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. A lè sọ pé nítorí kábíyèsí dẹ̀ ṣe kí wọ́n má ní rí ìdáríjì gbà. Kò sí èèyàn tí ó perfect láyé. Lóòótọ́ nǹkan tó ń ṣe fún Queen Naomi ò dáa. Ṣùgbọ́n wọ́n ti bẹ Queen Naomi. Mo dẹ̀ mọ̀ pé Queen Naomi á wá ààyè nínú ọkàn wọn á dáríjì wọn. Ṣùgbọ́n kì í ṣe pé ìpínyà ló wá kàn lórí ọ̀rọ̀ yìí. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á wà pẹ̀lú kábíyèsí àti Queen Naomi o. Gbogbo nǹkan tá a dẹ̀ tún ń gbọ́ nínú palace ò ní wípé látìgbà tí Queen Naomi ti kúrò nínú palace ṣe ni òkùnkùn ló bo inú palace o. Ọlọ́run á tan ìmọ́lẹ̀ sí inú palace yẹn. Ṣé ẹ mọ̀ pé màmá wa Esther Ajayi gan tún sọ wípé kí kábíyèsí má jẹ́ kí spirit Queen Naomi kan máa bínú. Wípé tí spirit Queen Naomi bá ń bínú, wípé ó lè máa fa wàhálà sí inú palace kábíyèsí. Ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run á dá sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin kábíyèsí àti Queen Naomi. Èyí tí a tún gbọ́ òní lórí àǹtí wa. Màá ṣe gist yẹn láàyè ọ̀tọ̀ ni nítorí pé gist ti ń gùn. Ẹ̀yin èèyàn lé, mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àdúrótì yín lórí channel mi. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á wà pẹ̀lú gbogbo yín o. Ilé àti ọ̀nà yín kò ní dojúrú o. Gbogbo nǹkan tẹ́ bá ń fẹ́ nínú oṣù September yìí lọ́lọ́run máa ṣe fún yín àti tèmi náà. Gbogbo ilẹ̀kùn tó ti tì, gbogbo á bẹ̀rẹ̀ sí ṣe fún wa. Àánú Ọlọ́run á farahàn nínú ayé wa. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.